náà ni ó báyìí náà ni àní báyìí náà lérè wa àti sọ pé báyìí náà ni àní báyìí náà lérè wa Bisi Ologe Show lè tó Alábí Akẹ́wà jẹun bẹ́ẹ̀ bá ti gbé síbẹ̀ Jíbọ́lá ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀hún ẹjọ́ wà bẹ́ẹ̀ ẹ̀hún ẹ má gbé kúrò Jíbọ́lá o tóró ń kọ́ nínú gbọ́n òye ń bẹ níbẹ̀ Jíbọ́lá Bisi Ologe Show lè tó báyìí náà ni o. Àmín. Mo bá bí ẹ bá mi ṣe àmín. Ṣáàtì dín owó sùnwó fún ní mọ́tàlá. Àmín. 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 Láhàúlẹ̀ lánàá. Wọ́n á kó wọ́tà lánàá. Ìlà àbúlá ìlà àzí. Ìlà àbúrò ìzára tọ̀ṣẹ́ ìwọ̀n. Ayé kúnlẹ̀ náà kún. Ṣáàtì tí obìnrin bá kílẹ̀ síwájú ọkùnrin bá gbowó ni. Give her money, owó nìkan ló lè ṣe owó nìkan ló lè ṣe Toto, give him a hug. I said thank you. Hug. Yeah, thank you. God bless both of you. You will live your life together forever. Something and never that you will become grandpa and grandma. Your children will surround your table. Let me have a picture of all the friends in our show. Come and take a photograph with them. Is the head of the family. Let him rule the world. Be obedient and be a good ambassador of the animal shrine when you get them. Name of the line. As you are taking this picture, I want you to listen to me. Amen. Your marriage will be successful. Amen. Your marriage will be blessed. Amen. Your children will surround your table. You will see your children. God will lift you up beyond your expectation. Warafana Mokana Aliyah Wayansruka Lahu Nazra Aziza Allah Awakwe Laula Wala Quwwata Illa nítorí ẹlẹ́gbẹ́ wa. Wọ́n wá sọ wípé ajá ṣe ìṣẹ́ ṣe gíta ajá ṣe ìṣolóṣì o. Ajá ṣe ìṣẹ́ gíta ajá ṣe ìṣolóṣì o. Ní ìtura ọba ń bàbá níyàwó ẹ wá wo ṣẹ́ òru. Ó mọ bàbá ọkọ bọ́sítọ̀p nílùú kù ibẹ̀ ló lọ. Ó kọ ọkọ màmá ló kún fún ayọ̀ tó pọ̀. Inú wọn dùn ẹ bá mi ṣí ojú ẹ bismillah alhamdulillah Allahu akbar ẹ bá mi ṣí ojú ẹ
No friendship, just let's take it. She's pushing who? She's pushing me. Aha, Lakba. Show me jewel of inestimable value. Olúwa ṣe wẹ́ bá ń ṣàdúrà fún. Ẹ bá ń tọ́ gbogbo ẹ̀yin màámi. Grandma, ẹ ṣàdúrà fún ọmọ yín. Gbogbo ẹ̀yin màmá alálùbáríkà. Bá a ṣe ń ṣàyẹn, ẹ bá mi tọrọ fún goodness of Allah in our life. Ọ̀gbẹ́ bó ti wọ́n mi lé ìlú Abẹ́òkúta ayọ̀ ní tiẹ̀ máa jẹ́ dọjọ́ alẹ́. Àlérí sọkọ́, àlérí kò ṣe é. Inú wa máa dùn ní. Ó máa tó bá yín bèbèjì wá lẹ́sìn. Ayọ̀wá náà gbọ́ ọ̀la bísí láì lè yìí náà fi gbòòrò iṣẹ́ èyí náà fi yìí obìnrin. A rí ìyá káàbọ̀ ọmọkùnrin lẹ́gbẹ̀ẹ́ ọmọ olóko tó máa gbógun ìdílé ẹ̀ka àtàrà ìjáde. A rí oyin ń bẹ̀ ó máa ń dùn ìgbésí ayé yóò ní kan. A rí iyọ̀ ń bẹ̀ tábàṣẹ̀lẹ̀ tí ò sí ọ̀dọ́ máa ń dùn báyé yóò ní dògún. Wọ́n gbé àpótí rẹ̀ sísè. Gbogbo ẹ̀ ló pé pérégedé. Wọ́n wá gbé ọ̀rẹ́bà sí i. Wọ́n fi kòwé fún wa pé Olúwa máa ṣalágbé ààbò lórí ẹ̀dọ̀jọ́ alẹ́. Wọ́n á gbé ọ̀rọ̀ Ọlọ́run sí Al-Qur'ani Karim. Al-Qur'ani sọ ní Suratul Waqi'a pé dájúdájú ọ̀dọ̀ Ọlọ́run láti sọ Al-Qur'ani kalẹ̀. Owó àti ọkàn tí ò bá mọ́ kó má ṣe fọwọ́ kàn. Ní mọ́tàlá Ọlọ́run á tó fún ẹ. Ọlọ́run á tó fún ẹ. Ó ní tọrọ kankan lọ́wọ́ tí ò tọ́lọ́ Ọlọ́run tó ṣòro ọwọ́ ẹ̀ fún ẹ. Wọ́n á fẹ́ kó wọlé kó lọ wo ètò fẹ́ràn jù. Wàá wá gbé sókè pé ohun tó ń dídì lọ́nà dídì lọ́wọ́ kò kúrò lọ́nà kíkọjá. Ó ti gbé wàhálà kúrò lọ́wọ́ ni ó ti gbé kúrò àjàlá ti fáwọn sábà ohun tó jíwá lọ́nà jíwá lọ́nà kò kúrò. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.